wọ́n jí ìmáàmù àgbà yìí gbé nínú oko rẹ̀. ìmáàmù àgbà ti ìlú Uso níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ Alhaji Ibrahim Bọ́dúndé Oyinládé làwọn èèyàn kan ti lọ jí gbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2023 yìí. òjíṣẹ́ Ọlọ́run ẹni ọdún 17 náà la gbọ́ pé wọ́n jí gbé nínú oko rẹ̀ tó wà lábúlé Asọ́lọ̀ ní nǹkan bíi aago 3 ọ̀sán ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Aláròyé gbọ́ látẹnu ọ̀kan nínú àwọn ẹbí rẹ̀ pé láti àárọ̀ ni Alhaji Oyinládé ti lọ sínú oko rẹ̀ láti lọ ṣe àwọn iṣẹ́ kan nígbà táwọn ẹbí rẹ̀ sì retí rẹ̀ títí lásìkò tó yẹ kó padà wálé ṣùgbọ́n tí wọn kò rí ni wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ sínú oko ọ̀hún. ó ní àwọn kò rí òun fúnra rẹ̀ nígbà tí wọ́n dénú oko náà ṣùgbọ́n wọ́n rí ọkọ rẹ̀ níbi tó gbé sí bẹ́ẹ̀ làwọn tún rí fóònù rẹ̀ nítòsí ibi tó ti ń ṣiṣẹ́. ó ní àwọn tó wá a lọ pè é títí ṣùgbọ́n wọn kò rẹ́ni dá wọn lóhùn. lẹ́yìn èyí ni àwọn padà sílé láti lọ́ọ́ fi tó àwọn èèyàn àtàwọn ẹ̀ṣọ́ aláàbò létí. àwọn oníṣẹ́ ibi náà ni wọ́n padà wàá kàn sáwọn ẹbí ìmáàmù lórí aago wọn bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì sọ ohun tí wọ́n ń fẹ́ ní pàtó fún wọn. nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì ní ọ̀gá ọlọ́pàá tẹ̀sán Uso àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn fìjìláńtẹ́ ti wà nínú àwọn aginjù tó yí agbègbè náà ká láti gba Alhaji Oyinládé sílẹ̀ lọ́wọ́ àwọn tó jí gbé. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.